sẹ́pàdìrẹ́ wọ́n rìn wọ́n jóni sọ̀nà àti lọ́rọ̀ ìjọra wọn. sẹ́yìn ìwọ náà wọ́n rìn kó wọ́n jó. sẹ́pàdì. ẹ ṣé o àdúpẹ́ náà kò yí tẹ wá o bẹ́ẹ̀ bá wojú aago ọjọ́ ti lọ o. Please listen to this following announcement. We are telling you about the local food we are eating in the Gomina line. The food is available here at the back of this podium. If you want to eat on Adagona, if you want to eat Yewu, ẹ mọ sọ fẹ́ ni, nǹkan sówó làmúra ni, sówó làmúra ni, sówó ni Yewu, ẹgbẹ́ ló ni Yewu, èló ni Yewu, ó kẹ́ ọ́ ìgbà máa débẹ̀ pé tí kì í ṣe ìjìnlẹ̀. With your 500 naira, why jẹun? Àbí bò ní? Wọ́n ní with your 500 naira, why jẹun? You have the taste of the Mola Adagolo. You have the taste of everything that is there. Don't worry, just go there. You will see Epaye. Epaye is there. Epafu. Ọmọ ẹtí pẹ̀lú ó pẹ̀lú mùlọ́tọ̀. Epa kíkún ni. Òkè bò wò, kíkún ni kókì. Epa àmàlà gẹ́gẹ́. Wọlé. Ọtí mọ ẹja ọbẹ̀ lórí iná kí àwọn pọ́ọ̀tì kó já gbé ọbẹ̀ wẹ́ẹ̀dì lásán jáde láti fún àrò. Àwọn alárin yóò sì wá bẹ̀ yẹn o ó ní lókà fúdú wà lábẹ́ kánópì yẹn ẹ jẹ́ ká lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ jẹun. We have Lee Bright, we have Shane Glory, and we have Wole, the mighty of the son of the mighty God. Oh, Alikale. Àwọn ìyá mi Ọ̀ṣọ́dáyọ̀, Oyèdèpò, Ìyálóde, àwọn yèyé Ọ̀ṣun, wọ́n ní ìṣẹ́jú márùn-ún wọn láwọn